اللهم صل صلاة تناجينا بأمجد الأهوال والأنفات وتخذ لنا بأمجد الحاجات تهنا بأمجد السيئات والخيرات في آيات وبعد الممات. آمين يا الله. مولانا الشيخ عبد القادر حسن حاجي غوث مولانا الشيخ أحمد التجاني أبا العباس رضي الله تعالى عنه. مولانا الشيخ إبراهيم النياس الكولاك السنغال رضي الله تعالى عنه. أفاقا وكنا بوتين داتو لنبين شيخنا آدم عبد الله الإلوري رضي الله تعالى عنه. أبا كمال الدين الأدبي رضي الله تعالى عنه. بابا يوسف أبو أجي رضي الله تعالى عنه. بابا ولاو ملورلي رضي الله تعالى عنه. لا حول ولا قوة إلا بالله الفامي الذي أخرجني من ظلمات الجهلاء إلى نور الهداية فضيلة الشيخ عبد الوهاب بن عبد السلام الإباجاوي مدير ومؤسس المنع على العلوم. أدام الله حياته. أميغو الله في علم باشي فامي دادا. آمين. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لكل أفلة لباس. gbogbo òde ló láṣọ tá a máa ń wọ̀ lọ́bẹ̀. العاقل من الإنسان ọ̀jọ̀gbọ́n èèyàn nínú àwọn ọmọ ènìyàn. هو الإنسان الذي òun lọ́mọ ènìyàn tó ṣe pé يعلم حيث ما يتكلم yóò mọ ohun tó yẹ kó sọ. حيث ما يتكلم àyè tó yẹ kó ti sọ̀rọ̀ yóò mọ ohun tó yẹ kó sọ ń bẹ̀. ومع ما يتكلم àti pé kí lóun tún fẹ́ sọ̀rọ̀ lé lórí. ومع ما يتكلم àti pé kí ni nǹkan tó àwọn ta ló fẹ́ bá sọ̀rọ̀. وكيف ما يتكلم. àti pé kí lóye tó tún fẹ́ fi sọ̀rọ̀. الله akí bàbá wa àgbà bàbá wa Ilaluddin adamallahu hayatahu. أحييكم خليفة إخلاصي كم خليفة إكلاسي وياي وهيكم خليفة إكلاسي أبو الشباب فكر الإلوري أبو شباب فكر الإلوري أبو شباب فكر الإلوري وهيكم ọ̀tọ̀ ọ̀yá ìwà وهيكم خليفة الإكلاسي. ṣé ọ̀rọ̀ ti fùndúkù tí mo sọ fún ó ti yanjú báwọn. أنتم شبابي فكر الإلوري. àfà kí ló mú àwọn abá àfà níbi títí ń sunkún wá ní kí ló dé wọn lóbìnrin fi ẹlẹ olórí búlà àfà àti bá ń sunkún. أبو شبابي فكر الإلوري. àfà yìí bọ̀ wá àfà máa ń lọ́ọ̀fù ní o. àfà kan kì í fall into love. àfáà kan kì í jìdò sínú ìfẹ́ yẹnyẹn. gbogbo àfà láyé máa ń lọ́ọ̀fù ní. gbogbo àfà tí bá ti ń fọ́ọ̀lù lọ́ọ̀fù láyé mugun ni. Abu Shababi. Ntí àfà gbé lọ́wọ́ ó kọjá ká máa fall into love. Bẹ́ẹ̀ni. ẹ lè ráfà kankan wá àwọn alóbìnrin filẹ̀ wá ń sunkún. sàábà nọ́ọ̀sù wà bákíyà nọ́ọ̀sù ni. sójà go sójà kọ. tó ṣe pé èmi ní ń náwó fún ọ ọwọ́ alẹ́ fẹ́ fi mí lẹ̀ kí wá ní ó fà rònú bó bá ti pè mí mẹ́mi náà pè ọmọ báwọn. Abu Shababi fàkàrọ̀ ní lórí. ọlẹ́rọ̀ kówó nìkan lọ ń gbà lọ́wọ́ mi ọ̀ ń gbà tọ̀wọ́ tún gbà tí gbogbo wàhálà tẹ́mi ń ṣe lé láwà nàhárà ìwọ́ tún ń gbà níbi náà níyì. Abu Shababi fàkàrọ̀ ní lórí. mo kí bàbá wa gbà. wáyé kọ́ Khalifatul Ikhlasi. Khalifatul Ikhlasi. bàbá wa gbà ó kàn mí là gbé fún akígbé kó fún kàmílà. Khalifatul Ikhlasi. Abu Shababi. Abu Shababi. tí wọ́n bá pè é ní Abu Shababi. Abu Shababi. torí alifa wàyí wáyà yìí Shababi Shababẹ Shababu. gbogbo ẹ̀ náà ló lọ. Abu Shababi. Fakaru ni lórí. Abu Shababi fakaru ni lórí. Abu Shababi fakaru ni lórí. Abu Shababi. tí wọ́n bá pè é ní Abu Shaba. Abu Shababi. gbogbo àgbàláyé tí o bá ti kó ọ̀dọ́ mọ́ra ọlọ́run kẹ́ni kò gẹ́. Fakaru ni lórí. Abu Shababi fakaru ni lórí. àwọn alùsùnmù wí kọ́ ló wọlé yìí. alùsùnmù wí bẹ́ẹ̀. Alùsùnmù wí.
ẹsẹ̀ kejì ni mi kàn wá rántí kíní kan rí àsìmọ́ yìí àwọn alùsùmúwí ní Ìlọrin láti pàdé gbẹ̀yìn wọ́n ń kí àwọn alùsùmúwí lọ́wọ́ lèmi náà wọlé. Abu Shababi Fakaruni Lori. àwọn àlàrúsù àjẹdìdọ̀ Fakaruni Lori. àlùfáà fọ́rìn Abu Shababi ẹkùnrin náà. Fakaruni Lori. dákun jẹ́ sáyé yà lọ́bẹ̀ bàbá mo wá sádùúgbò yìí ń jò ní ẹ dákun mo wá sádùúgbò yìí ń jò ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń pè wá ní mọ́lúdì tó ṣe yí pé àáfẹ́ gbòṣogbólé fún yín ẹ wá ní pè wá níjọ́ tá a bá ti kúrò lọ́dọ̀ yín mọ́ wàláhì ọlọ́wọ́ bí ọlọ́wọ́ béèrè. Ẹ̀yin nu Ọlọ́run nu. àwọn àáfàá kan bẹ sẹ́rí tó máa ní kéèyàn wá hàn láyé wọ́n ní kéèyàn wá kú ni o. Allah ni o wá hàn nù ayé wọ́n ń pè pé kó wá kú wọ́n fún ẹ́ déètì ọjọ́ kú rẹ. ẹlòmíì dẹ̀ ní tó bá ti pè wá lóde kò ní pè wá mọ́ bóyá ti sẹ́ni 30,000 àbí 50,000 ṣé ẹ̀mí wọ òjò owó lọ mo wá sádùúgbò yìí ń jò ní àwọn ọlọ́pàá kan wá mú mi kí ló kó kọ àwọn task force ń bọ̀ látòde lónìí mo pa ń bẹ̀ àtọwọ́ kònà àti gbogbo ẹ̀ ní ìpàjú 21,000 lọ mo wá ṣe mistake mo gba bí awuti lè bí mo ṣe wá gba bẹ̀ báyìí dé wọ́n wá mú mi mo lè lò mo ní 10 wọ́n náà gba 20 40 bàbá wọ́n padà tóònù mọ́tò mi dé èmi tí ń lọ sí tó ẹ̀dẹ́ kéétu. ń lọ gbé lẹ́rìn wọ́n wá tóònù mọ́tò mi lọ ọ̀nà Kòròdú ẹni tó tóònù ẹ̀ òun gba 15,000 ní títí tó. wọ́n wá jáwé fún mi 70,000 ó jẹ́ lò 15 pẹ̀lú 70 85,000 náà wá já fún mi àṣé n tó mú mi gbọ̀nà yẹn wọ́n ṣiṣẹ́ mi ni kò síṣẹ́ tí ò lámọ̀lì inú o. sẹ́rẹ́ àwọn méjì tí mo tẹ̀lé yẹn àṣàrà wọn ni wọ́n tàn mí gbàbẹ̀ ni. Wọ́n lẹ páàsì yín lẹ̀ ni. mo sáré bí wọn mú wọn méjì tó kù nígbà tí wọ́n gba mọ́lì mi tán tí wọ́n gbé mi dé bùstánù mo wá rí i pé wọ́n jọ ń ṣiṣẹ́ ni. Abu Shababi. tábà wá gbé mọ́tò wá sóde ẹlòmíì yóò máa wá ṣe súyì sẹ́rí gbogbo àwa tẹ́ bá rí pé pè ní wàásù tábà wá sóde yín kí sowó la bá wa o. ìfẹ́ la bá wa. wọ́n ti mẹ́rin náà mẹ́rin 70,000 ni mo san. 70. olóde ò wá pè mí látijọ́ yẹn. Títí dò ní. ẹ máa wá wò kó wájá sí pé owó wáàsí là fi ń jẹun sẹ́mi pé mọ́tò máa wọ dẹ́mọ́rẹ́jì síbẹ̀. Allah. ẹ̀rí mi láì lọ́gì last week gbogbo wa fọ́ọ̀tù bá fẹ́ ṣe wáàsí ẹlòmíì bá a ṣe ń jòkó nu pósítà yẹn ló láìkì. so mo sweet tó ti bàbá mo lọ ṣe wáàsí nílùú kan mo dé ilé báyìí mo forúkọ bo ìlú náà láti ẹ mọ sọ. a kú òní Ìbàdàn ká tó dé lọrin ìlú náà wà ń bọ̀ wá. Kọ́mọ̀ tún náwó wá. Ẹ mọ sọ. àbá tàràkà jíà a máa fèsì ẹ̀ lọ́nà ni àtàzùmọ́límọ̀ kọ́ bírọ̀ a máa kó onú kan bọ́dún kan náà ni. bá a ṣe wá dé ilé báyìí torí táwa ṣe wá sí lóde tí tẹ́yìn wò pé bóyá kiri ni ẹlòmíràn bẹ doni wá sí. bẹ́ẹ̀ ni ó wù. kì í ṣe àtijókòó sínú pósítà ní problem. Ó rọrùn gan. bàbá mo ti rí ibi tí wọ́n ti fi bíléèdì ojú èèyàn nínú pósítà báyìí lójú rẹ̀ dẹ̀ fọ́ nílé. Subhanallah. Allah. wal aksamtu bi rabbil kaaba ó yẹ wá gbọ́ ti tèmi gangan nọ́fṣàn mo ti lọ ṣe wá àṣírí tí mo dé tí mo lálà pé wọ́n yọ lìsánù mi wọ́n á fi búrábọ̀ tí dáàmú tẹ̀lé jáde lójú oorun mo dẹ̀ jí bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀. Allah. I love to be Baitillah. ṣé tó pé kálukú ò mọ sọ tiẹ̀. kálukú fi tiẹ̀ pamọ́. àfọ àwọn àgbà síwù làjìdá síwù babalámúnigun ó sọ̀rọ̀ kan fún mi jò ní wọ́n náà wà lóde kan àwọn bá bàbá kan tí wọ́n jọ pé wọ́n ní wàásí lọ́wọ́ báyìí ara àwọn dẹ̀ ń gbọ̀n ẹ̀jẹ̀ dẹ̀ gbé lára àwọn àtọ́lù wọ́n wá fi skópù sáyé lọ́nu mọ́tò mọ́ tí wọ́n fi ń lé pa wá ní ikú. ṣé o bó rọrùn ni ẹlẹ́ni náà kọ́ máa ń kó òun fẹ́ do ní wàásí síbámọ̀ pé bọ́lá òun ti ṣe mí nìyí yìí kí n máa rówó bí àwọn àrífi kí n wà nulẹ̀ kí n má dé ta ó sì kankan tó wà ta ikú ni wọ́n fi lé wa. Ijtama an-nasu wal-malu wash-sharafu. àfa afọ́rin ni ẹni tó sẹ́yìn ṣèyàwó tó yẹ pé ọdún kan yẹ kó máa ṣe jìmọ̀ òun tàwa lìyà ni. ká tó máa sọ adá táwa náà ní ríjì lẹ́yìn ni. ẹ yọ. mo kí bàbá àgbàlì kíláàsì. Abu Shabab. Fakaruni Lori. wòlíì pọ̀ láyé àmọ́ ibi tí wòlíì pọ̀ sí jù láyé Ìlọrin ni. Abu Shababi Fakaruni Lori.
bàbá ọlọ́run nífà padà sí aburú kan yìí ọlá kuranu aziz mo kí àwọn bàbá àgbà tí wọ́n bẹ́lẹ́gbẹ̀ẹ́ mo kí àwọn bàbá mo wá kí ọmọ ìyá mi alùsùmùwí fọ̀rìnfọ̀rìn alàrúsù alijẹ̀dìdọ̀ ọkọ ìyàwó tuntun. mo fẹ́ kọ́ yín lágbo kanjọ́ ìyàwó yín àìdán tọrọ ẹ lọ́wọ́ àkàlẹ̀ Àìdán-tọrọ. gbogbo kinní tí máa ń tí èjé kíkiní jáde tán ẹ̀tọ́ àti mo àfàtọ̀. kí bàbá àgbà alamẹ́ni ọlọ́jà rí pẹ́ o kí ọ̀n sáàsù o kí ọ̀n sáàsù wa salamu alaykum wa rahma. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ijtama al-ilmu. Ijtama al-ilmu wal-malu wash-sharafu ọ̀yá yìí. zata maratin. ń bọ̀ wá kí ọ tẹ̀kídì wá tà kírun ni. ثم كرروا الافتراق فقال المال إذا أردتما أني ستجدانني في بيوت المال وقال العلم أما أنا إذا استكتما إلي فستجدانني في مجالس العلماء بينما ظل الشرف ساكتا فسألوه صديقه عن عنوانه فقال أما أنا إذا ذهبت فلن يعود أبدا. àwọn oníkó mọ̀mọ́ fi lámbà ṣe wá sí báwo ṣe máa ṣe tiwa làwọn lọ yìí. wọ́n fi lámbà ṣe ìwọ sọ ìbò lámbà. sí tó kè mí. ìwọ àfa lámbà. kálukú náà ní ọjẹ àwọn èèyàn tí wọ́n ń pè é. afa kéèyàn yọ lórí bú wa ní fáǹsì ẹ̀. bẹ́ẹ̀ ni o. sáà má bá tiẹ̀ lọ má sọ pé o fẹ́ jọ ẹnìkan má bá tiẹ̀ lọ. má sọ̀rọ̀ gìtọ́ wọ̀ ní fáǹsì. wà á léyàn tiẹ̀ ijtama al-ilmu. ijtama al-ilmu wal-malu wash-sharafu. àwọn ọmọ ìyá mẹ́ta kan kójọ níjọ́ kan al-ilmu mímọ́ wash-sharafu wal-malu àti wal-malu àtọwọ́. zata maratin. àbọ̀ Abdulgani ẹ dákun ẹ yà mí ìṣẹ́jú kan ijtama al-ilmu. wal-malu wash-sharafu. ọmọ ìyá mẹ́ta ni wọ́n al-ilmu mímọ́ wal-malu àtọwọ́ wash-sharafu àti sharafu. zata maratin. àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá pera wọn jọ kan pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni gbogbo ayé máa ń wá ẹja pàdé lọ́fíìsì ká ṣe mítìnì wọ́n wá ṣe mítìnì. thumma qararu al-iftiraku. nígbà tí wọ́n wá ṣe mítìnì tán kálukú wọn wá ní àwọn ń lọ. faqala al-malu owó wá sọ báyìí pé iza aradituma anni satajidannani fi buyutil mali. owó ń sọ fún iyì àti ìmọ̀ ó ní tẹ́ ẹ bá ń wá mi ẹ̀yin ọmọ ìyá mi ibi tẹ́ ti rí mi sátẹ̀jì dúró ní fi buyutil mali. ẹ máa wá mi wá sí báǹkì tẹ́ bá fẹ́ rí mi owó ní tẹ́ bá fẹ́ rí mi báǹkì lẹ́ẹ̀ ti máa rí mi. ilé owó lòún gbé. wa qala al-ilmu. ẹnìkan wá ní òṣòwò kò sówó ń bọ ìwọ ló lówó lọ́wọ́ lọ báǹkì ọ̀rọ̀ owó tí wọ́n tò jọba yìí. ní títí tó. owó ní tẹ́ ẹ bá ń wá mi o báǹkì lẹ lè wá mi sí. wa qala al-ilmu. ìmọ̀ wa sọ báyìí pé amma ana iza istakituma ilayya fasatidannani fi majalisil ulama'i. ìmọ̀ wa ní tẹ́ bá ń wá mi bá a ṣe fẹ́ túká yìí ẹni bá ní ìnáyà sí ni nínú yín ọ̀dọ̀ wọn àfọ́ onímọ̀ àwọn àfọ́ àtàrà wọn balẹ̀ àwọn àfọ́ àti wọn farabalẹ̀ ké sanáwì tó yé wọn tí wọ́n farabalẹ̀ ké já ọ̀dọ̀ wọn ni ẹ máa wá mi sí. bainama zanna sharafu sakitan. àwọn àgbẹ̀ kìíní kan ní sarafu iyì òun wá dákẹ́ òun òwì kankan wọ́n wá bí pé fasalu sadiqahu. bàbá àlẹ́ àmọ́ni àwọn ọ̀rẹ́ rẹ̀ wá bí pé àwa ń sọ bí táwọn lè wá wa sí ibo náà lè wá wọ sí táyé bá ń wá ọ. anwanihi faqala ama anna iza zahabtu falan yauda abadan. nígbà tí òkè ó já kò mọ̀ túmọ̀ rẹ̀ kòjó mọ̀ yìí ń ta wí ó fẹ́ ká tu kó tó mọ̀ túmọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni o. Allah. tó. faqala ọ̀yá yìí à ń pariwo amma babaláwo. ana. ó yí sí àti kéènù. amma ana iza zahabtu falan yauda abadan. amma ana iza zahabtu falan yauda abadan. owó ní tẹ́ bá ń wá
wá mi tẹ́ ẹ bá rí mi ẹ wá mi sí báńkì ẹ bá mi mẹ́. Allah. ìmọ̀ ní tẹ́ ẹ bá wá mi tẹ́ ẹ bá rí mi ọ̀dọ̀ àwọn àfọ̀nì mímọ̀ ni ẹ wá mi sí. ẹ wá mi sílé ké. iyì wá ní pé èmi bẹ́ẹ̀ ti wò mí yìí ẹni tí bá ti kú lọ́dọ̀ rẹ̀ ìní padà síbẹ̀ mọ́. kò sí tí ò jẹ́ kí yìí kú ònulẹ̀ ọlọ́run dáre kò kú òun bẹ́ẹ̀ lánàá ni o. ìmọ̀ fi jòkó síbẹ̀. lówó iyì náà tí fi ń bẹ́ẹ̀ jòkó. nulẹ̀ ọlọ́run dáre lánàá kò kú òun bẹ́ẹ̀ la fi wá bí lónìí ni o. tí àbá àwọn kan bẹ sẹ̀lílù kọ́bílà lmọ́t wà àzízù bàdà lmọ́t àwọn kan wà ń bẹ sẹ̀lílù kọ́bílà lmọ́t wà àzízù bàdà lmọ́t àwọn kan bẹ kọ́bílà wà bàdà àzẹ̀lílan àwọn kan wà ń bẹ hayahu azizan wà mọ́tùhù azizan. inú rẹ̀ nílé ọlọ́run dáre torí inú ilé abiyì ni iyì òkú òun bẹ̀ lánàá àbá ẹlòmíràn wà àtijọ́ yẹn ni o ìkan kan bẹ tó ju kéèyàn jẹ èèyàn lọ. kí ni sà. òun náà ni ismu faiza fasadal ismail insan. torúkọ rẹ bá ti fasadal bàjẹ́. ayatu kullu. gbogbo ayé rẹ ti bàjẹ́ yẹnyẹn. torúkọ yẹn bá ti bàjẹ́. gbogbo ayé ẹ bàjẹ́. ayé ẹ bàjẹ́ nìyẹn. yẹnyẹn. inú ilé ọlọ́run dáre inú ilé abiyì ni. iyì òde kú òun bẹ̀ lánàá ní kálukú wa náà fi kú láti ilé wa la wá síbẹ̀ yìí. Allah. afa àgbà lisanu ilé ọlọ́run dáre àṣẹ abdulgani. afa gbogbo nulẹ̀ tí o bá ti ní lisanu nulẹ̀ yẹn máa ń parẹ́ ni. Allah. ilé tí o bá ti ní spíkà ilé náà máa ń parẹ́. afa ọmọ wa ń dùn mí fẹ́ lomi ìwọ tó ṣe pé ìwọ làkọ́kọ́ àfáàndínlé yín mọ̀rìkàzí àtàràbí ń jà ìwọ náà lọ ń tan ring light orí rẹ̀ làfáà ti fẹ́ bẹ̀rẹ̀ o data 200. olórí bó tún fẹ́ ṣe níbi ìdáyà táwọn ní háyà gbogbo àwọn àfáà tí wọ́n ti gbéra ní ìdílé wọn ayé ò mọ̀ wọn wọ́n tún wá fẹ́ mọ̀ mọ̀ ohun díẹ̀díẹ̀ lórí TikTok ìjà mọ̀rìkàzí àtàràbí ló tún ń dá sí. wọ́n tún ṣe data fún ni o share me. afáà àgbà lisanu ilé olóhùn dáre sheikh abdulgani sirul ajdad lisanul ajdad Allah. bahajatul ajdad Allah. mujadid al-ikhlas aseka abdulgani Adam Allah. ọlọ́run dáre ìkìláàsì Ikhlasi. ọlọ́run dáre ìkìláàsì Ikhlasi. ọlọ́run dáre ìkìláàsì. Ọlọ́run dáre kíláàsì. Ọlọ́run dáre kíláàsì. Ọlọ́run dáre kíláàsì. ṣé tó pé ọ̀nà méjì ló jẹ́ mẹ́rin tó máa ń bọ̀ bíọ̀t. Ọlọ́run dáre. mo kí bàbá àgbà ìlàlùdí. Ọlọ́run dáre. ọlọ́run dáre ìkìláàsì. olùwà mẹ́sẹ̀lẹ̀. ọlọ́run dáre olùwà ẹ̀yọ́ kò má ṣàjẹ́